This early morning, what's happening? What is it? Let me advise you. Ojema parai, to back pare, alaya shayi. So Tibomi, and you two, sit there and keep listening to this rubbish. Now get up! Get up! Surprise with Lynn. Tí mo ṣe plan pé fẹ́ wá sí Abuja wá kí. Láti wá sí Abuja. Èmi ni ẹ̀gúngún lẹ́sẹ̀ tí mo ṣe lákàlàkà wá bá ìwọ tó lábẹ́ kó lè bá mi yọ ẹ̀gún yẹn. Kí wọ́n kí ṣe náà lè jù báyìí ṣé rice lè máa jẹ́ àbí kí n gúnyán fún yín bí òun bẹ́ẹ̀. Why?
solve now. Last time, rather than solve contract, we introduce lady called Joko. See how we introduce her. Join him, multiple super beautiful. Honorable Nico for my she. Love for my. Would they fake him and be chatty, you know? Over she got a Tio Obama to no mind keep feton. And she everything possible. Come on, get me. Honorable, she will answer you. You are willing you. You are willing she want to look on you. Fito kosile wa dia fi oko je. Mo bá ọkọ ẹ̀ tán ni àbí ọkọ ẹ̀ bá mi tán. Nǹkan tá rẹ̀ ń sọ nǹkan àṣírí kì í ṣe pé lójú ọkọ ẹ̀ náà láti máa kì mọ́lẹ̀. Yes náà ká má bàa bánú jẹ́. Gbogbo tá bá fẹ́ ṣe àṣírí ni a ní ṣe lójú ọkọ ẹ̀. Tọkọ ẹ̀ bá wá ṣàṣejù mi àwa gbà. Àgbà wọn lọ. Àbí òótọ́. Nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn ọmọ jẹ́jẹ́ tí ó kì í ṣe oníjọ̀gbọ̀n tó tún wá beautiful tó bá jẹ́ wọn náà kọ́ tó bá jẹ́ wọn náà lọ́kùnrin ṣé ò ní láìkí rọ wọn bẹ́ẹ̀ ìwọ ni kò bá make sure pé o try possible try your best possible kò ṣe tèmi kò sí problem tí o bá wá ṣe tọmọ yẹn gbọ́ tó gbà ako máa rí aláti ako máa dùn ní torí màá make sure pé ìwọ náà jẹ́ bẹ́ẹ̀. ṣe kí n má wọrí wà lọ gún iyán yẹn wá sí. èmi jẹ́ pando o máa gún lódó gan ni. ẹ̀yin o ṣe problem ọmọ ẹ̀ máa wà láyé wa. Auntie, you could go and do. Hey, who's your coming? Yes, ma'am. Oh, auntie, stop on board. They might be. Alright, but don't come madam through. Okay, my lolly. They were very bad, ma'am. One shot, one busy. Thank you, madam. Wa mu láti ẹ̀kọ́ tó dá mi dúró ojú òpá sínú lóye bọ́tà ìwé òde láyé òdìkú dìde kó wá béèrè èèyàn lé láyé wọ́kọ́. Àǹtí náà ẹ má bínú mo ń ṣe nǹkan ní kíchìn ni ẹ má bínú. wọ́n la rẹ̀. tó ṣe máa ń ṣe nìyẹn o for the past 1 month mo ti ń pè kò gbé fún. nǹkan tó ń sọ fún yín náà ló ń sọ fún mi náà. mo ló mọ́ wọn la rẹ̀. báwo lè wá ni. mo wà ókè mọ ilé ẹjọ́ yìí. No problem. Ó lọ́rọ̀ kan ti fẹ́ sọ fún ẹ. Honorable ṣe ló ń disturb mi láti jọ enjoy. Ó fẹ́ Honorable Popoola ṣé wọ́n má nìyẹn. Honorable Popoola who is he? Tunde Popoola ṣòran tiẹ̀ ni. Wo á dáa fún ẹ. Omi ìjẹjẹ. Má yọ àtọ kí ló mọ. Kí ló ṣẹlẹ̀? Ó kàn ń disturb mi ni. Èmi bí èmi ìjọba mi shop ṣé àwọn ọdún náà ṣẹ́wà o àǹtí ò ṣẹ́wà ló ń fẹ́ rí o. Nígbà kan àwọn ọkọ̀ mi kí ló dé kí ló ṣe ń ṣàfà kí n ṣáàjọ nítorí Ọlọ́run ṣùgbọ́n nínú ìgbé mi kó má worry máa ṣiṣẹ́ it's a problem ó jẹ́ kí n wá sí ìgbà ilé nìyẹn. Ẹ ṣàmọ̀rọ̀ ọmọ tí mo jẹ́ tó bá ti mọ value mi tó jẹ́ máa appreciate me there is no problem I'm game. Advice kan ni mo ní fún ẹ hold on to that man big man ni o ó máa tọ́jú ẹ dáadáa.
Auntie. Ó ga o. Ẹ wà ń bí ẹ dẹ̀ béèrè mi. Ti béèrè ẹ. Ó lóun relax nínú ilé ni. Auntie ẹ béèrè mi. Títí tó fi gbé drink wá, tó fi serve yín. Ẹ dẹ̀ rí mi yẹn. Oh no. Má bínú bàbá mi. Oh, mi bínú. Kẹ̀dẹ̀ á máa wo ibi tí a fẹ́ gbin obì sí. Obì tí lálẹ́ wù ń bẹ̀. I was thinking of seeing you before, and luckily that you are. Yes. Come Abass, you know ni. And luckily, you know what me. And there's something that you know label. Auntie, Sherry Yomi. I love her so much. Amo, lẹ́nu jọ́ mẹ́ta. Only àwọn ìrìn kan. Fine, mi ò lè sọ pé bóyá oyún àlè. Àmọ́ ìrìn tó ń rìn yìí kò buyì kún mi. Kò dẹ̀ kún fún rẹ̀ gan lé. Àwọn ìrìn tó jẹ́ pé tíyàwó lé bá rìn, ó mọ̀ pé àbùkù ló máa kàn nídìí ẹ̀. And as a matter of fact, it's unbearable. And me ní choice to begin kí n voice out kí n bá yín sọ ìtò ń jẹ́ òótọ́ mi. Bó ṣe wà yìí, ó máa ń fún mi ní timetable ni. Kí n tó lè fọwọ́ kan ìyàwó mi, ní belief kó sọ fún mi pé ìsídà kí n test òun or kí n WhatsApp òun. Mo lè gbọ́dọ̀ fún òun ní 2 weeks notice tí wọ́n fẹ́ ká fọwọ́ kan ra wa. Ó wá tún jẹ́ kó yé mi pé kò ń ṣe pé automatic ni o. Tí wà mí bá tẹ̀wọ̀n lọ́rùn tí n bá ṣe àṣemáṣe ẹ lè imagine mi ọkọ o. Tí n bá ṣe àṣemáṣe prior to that date, òun máa tún extend it with another 2 weeks. And ṣéyàn lórí kò rí má mi. Ọ̀pọ̀ ìgbà báyìí ló máa kú díẹ̀ báyìí á ní mo ti ṣe. Tó yẹ pé mo lè ṣe oṣù mẹ́ta. Mi ì lè parọ́ fún yín. Ó dẹ̀ ti fẹ́ pẹ́ mi lẹ́mìí. Òun ló jókòó yìí. Ẹni kókó lè sọ̀rọ̀ kan. Òun kókó ṣe bóyá mo pa. Aunty, ẹ jọ̀ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀. Ẹ bá mi bá sọ̀rọ̀ níbi tó máa ti gbọ́. I love her so much and I'm not ready to. I can't stand divorce. I don't want to lose her. But èyí tó ń ṣe mí mẹ̀ṣẹ̀ tí mo ṣe. Tó bá jẹ́ nǹkan ni mo ṣe kó sọ. I will apologize. Tó bá yẹ kó wó ni I will pay and then we get off this madness. Ó ti pè mí lẹ́mìí. Dáfojú ń gbọ́ kí ló ṣẹlẹ̀ ṣe wà. Ọkọ ẹni náà irú àwọn ló ń wù yẹn. Ló dé máa ṣe yamayama kó máa rí kún ṣe ra nírú àwọn ló ń wù yẹn. Ó máa ní orí wọn. Mi láìkẹ́ rárá. Ṣé kò ní fún máa fọṣẹ burúkú yìí lára báyìí? Ó tọ́ ni náà. Wọ́n máa rò pé gbogbo àjọ ń ṣe nǹkan tó ń ṣe ni. Bẹ́ẹ̀ ni ó tọ́ ni. Mo láìkẹ́. Obi, ẹ jẹ́ kí n kúrò níbi kó má dà nǹkan bóyá nítorí mo wà ń bí ilẹ̀ ṣe ń tan glass ẹ̀. Because mi ò ní parọ́ fún yín. We have a date tomorrow. Kó wá kí lè má lọ bọ́ sẹ́ṣẹ̀ fún mi. Ẹ bá ń bá sọ̀rọ̀. Ẹ má bínú. Mo kọ́ láti sọ fún yín nìkan má ní kó bóyá máa change. Thank you. Dẹ̀ mo fẹ́ sáré dé supermarket tó gbọ́. Ó fẹ́ kí ó lè bínú sí mi. Àwọn àǹtí ẹ̀ ni máa fẹ́ ju ẹ̀sùn. Ó ṣe àbá mi. Ọ̀rẹ́ mà. Ọlọ́run àpọ́n ilé. Ẹ ara yìí o. Màá tún bá yín kẹ́ta àwọn ọmọ. Alright, Ọlọ́run àpọ́n ilé ó ṣe gan o. Okay. My sister bẹ́ẹ̀ máa gbọ́rọ̀ ní ìranù. Ó ní ìrà mi mọ́. Wo tí ẹ sọ fún eléyìí ní má dání ẹ̀yìn lóhùn o. Ọ̀rọ̀ náà rí gbogbo gan à ń sọ lọ́wọ́. Jọ. Lókè dábòjú jẹun kọ́ mi ṣe yẹ́wò ń jẹ́ dànù. Wo honorable wa fà báwo ni kò fẹ́ yí honorable sí Fẹ́mi jàre. Kò sí problem mo wà lé. Ìwú lọ́wọ́ gan. Máa tọ́jú ẹ̀. Ilé aláyàwó lọ́wọ́. Àtòlè kò sì máa jẹ́ nìyẹn o. Bàbá ta ló fẹ́ borí tó fẹ́ fòkè kò pàkọ́. Iwájú orí lójúbọ̀ òrìṣà. Ọba ló ní baálẹ̀ ìlú lóko. Èmi mo lórí tòmátò rè lónìí ní afàkàrà jẹ̀kọ́. Ṣé bí kò mọ ìyá ọbẹ̀ mi ò ní wọ́ sí. Kọ́ má fẹ́ kúrọ́ lọ mi. Ebi ń pa ní ẹni kì í lọ sí gbẹ́rẹ́. Àkàṣù ẹ̀kọ́ ṣe bóun lògùn ẹ̀. Tọ́bí ò bá pọ̀ kò yẹ kó túbọ̀ bàbá. Ọ̀tá àpáyá ski láì bá wọn fẹ́ ṣáàkì mi ò jẹ́ wọn ṣáàkì mi ò dábàá ṣáàkì mi ò dóyè àgbà kí tòmámòdé èmi ọmọ akin gbàgbàgbà ṣe bí kò yàgbà lágbà ẹranko ń lé mi kò màmá yọ lọ́dẹ bíná ń jó nígbó àṣebàdèfì ifá kì í parọ́ ọ̀run mi láì ṣèké lùtá bá fẹ́ lòlù kì í fàyà ìtẹ̀tẹ̀ pópó àbòdè lọ́rùn òun ní kálukú àbí tiẹ̀ rárá. Mr. Adewale, ìdè pẹ́ẹ́nì mi ooo. Bàbá o, ìdè pẹ́ẹ́nì mi ooo.
Tomato. About. You know, silly. I do my own. Kí ló fẹ́ kí ṣe fún ẹ? Sáré àbá, ìdí ẹ̀sẹ̀ rẹ̀ àbá. Púpọ̀ tí mo ní gẹ́gẹ́ rẹ̀ tí ẹ̀rọ kan ló l'Amẹ́ríkà kí tí ẹ̀kọ́ ló máa ṣeré níbẹ̀ náà. Mo máa ṣeré l'Amẹ́ríkà. Òun wá ní kò lọ ṣeré bẹ́ẹ̀ lásán. Màá jẹ́ kó lọ ṣiṣẹ́ rẹ̀ kó kiri òkú wà ní agbára tó lọ́wọ́ bá náà. Ọlọ́run adé bá mi ṣe máa dáwọ́lé fún ẹ. Sórí kéjù tó ti dìde yẹn, kéjù tó ti ṣe wá nípò yẹn láti wákàtí òwòyí. Ayé tí ń fẹ́ tiẹ̀, wọ́n ti fẹ́ tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tún bẹ̀ sí fẹ́ tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ nísìn. Káàkiri gbogbo Nàìjíríà wà ní tó fún wa dé òkè òkun. Bí Ọlọ́run ṣe ń gbé ayé o tòmátò, má fi ìgbéraga kún. Má fi ìgbéraga kún. Àtọmọdé àti àgbà máa pọ́nlé. Ṣọ́rẹ́ tó bá pọ́nlé, wọ́n mọ́ pọ́nlé lẹ́yìn. Ìtumọ̀ àpọ́nlé ni pé mo ti pọ́nlé lé, ẹ̀yin náà pọ́n mi lé. Àmọ́ tó bá pọ́nlé ò lè pọ́n ẹ lé. Tẹ́mi hate you láì ṣe ìrìn ìgbéraga. Ṣọ́rẹ́ tó bá ní ìgbéraga mi lè máa ṣe láti ní sọ́run. Mi ò lè bá ilé ṣe láíláí. Mo hate ìgbéraga torí mi ò ní ṣe ìgbéraga sí ìlú. Mi ò lè ní sọ́kò táyà tí o ti ṣòrí ṣùgbọ́n fọkàn rẹ̀ balẹ̀. Fújì àkọlà ni àkọlù lọ ní sí ẹ̀rọ. Tomato mo ti lálejò má wọlé tó bá di àárọ̀ náà wọ́n sì ń ṣùgbọ́n ó ti jẹ́ obì lásán náà kò dáná ó ti gbọ́ ṣẹ́ wà ṣẹ́ wà ọjà á dá mi jókòó látẹ̀ fún ọkùn wálé àṣebí ìbàdàn tí máa ń ṣe fàájì. Ẹ nà ó, ẹ̀gbọ́n wọn bá mi má pẹ́. Boyfriend. Boyfriend me, of course, is my boyfriend. Ask him. Yeah. Ọ̀rẹ́ dáàdì wa. Kí ló gbọ́ mi bẹ́ẹ̀? Lágbègbè alátẹ̀wọ̀ fún. Boyfriend mi ni ayé ń ṣerú ẹ̀. òun ló ti gbọ́ yẹn ayé ń ṣerú ẹ̀ ayé ń ṣerú ẹ̀ omi ayé ti Adébí ọ̀tọ̀ lọ́dọ̀ tèmi ayé ti bàbá Adébí ọ̀tọ̀ bí Adébí ṣe wà yín sí wọn ń jayé orí ẹ̀ lọ́wọ́ ni ayé òde pé méjì one life ni ọ̀tọ̀ lọ́wọ́ ẹ̀ má jẹ́ kó tó ẹ lójú wo tí kì í máa yọ bí closeness yẹn gan ní agbára gan kó ẹ kó tiẹ̀ tí ì já ẹ sí ibi tí máa kú sí nìyẹn o. Do better. Relax, kò ṣe fàájì ayé. Receptionist, please get me my room key lórí Ọlọ́run. Oya. Wo Elizabeth, ìwọ nìkan ló máa dáṣà yí ẹ̀ nínú bá níbẹ̀ yẹn o. Torí bí iṣẹ́ wa ṣe wáyé. Gbogbo eré ni mo ti gbé dúró dé. Gbogbo ìjà gan wà. Gbogbo eré. Gbogbo eré. Gbogbo ìjà wà bí. Lẹ́yìn ẹni máa kú. Ó pàdé ẹni máa pa ni. Elizabeth, àfi ẹlẹ́ o. Mo ti gbọ́. Wà ń bẹ́ẹ̀. Ṣé èèyàn ló wà ń bẹ́ẹ̀? Okay, ìjọba ìlú àlè ìjọba ìlú. Kí ló máa ṣe ẹ náà? Lábùlé kí ló ṣe ọmọ mímọ́ ni? Ṣé ọmọ mímọ́ ni? A lè kàn géètì títí tí ò ti géètì. Sẹ́yìn náà yà sínú owó Ghana. Torí ẹ bẹ̀rẹ̀ oríṣiríṣi ìtàn ní ìsìn. Èmi ò rí wúlò yín rárá. Ìyìn rí wúlò yín. Ijó ẹ ti ń wá bí mo ti rákọsẹ̀ jayé yín kò sáǹfààní kankan téèyàn rí jẹ lára yín bẹ́ẹ̀ ṣe di kúkúrẹ́ bí ẹ ṣe national theatre. O ò rí ìyàwó fi ọlọ́ọ̀fà jẹ́. Ọ̀dọ́ òun gbà mí o béèyàn bá lòdì wèrè kí pàdé olórí burúkú Ọlọ́run lè gbé kọ́ dáa fún yín lẹ́ni. Ẹ wo ẹjẹ́ nìkan tí mo nífẹ̀ẹ́ sí ni o. Ẹjẹ́ nìkan tí mo nífẹ̀ẹ́ sí ni o. Ẹ wọ sọ bí ẹni tán kó sí lọ́rùn. Tó bá nífẹ̀ẹ́ mi wá. Mo nífẹ̀ẹ́ yín ni mo fi sí géètì fún yín. If not so ìníṣí. No. Ó ti ń sọ tèmi jù. Ó ń sọ tẹ̀. Wọláì. Ọ̀gá mi ní tilẹ̀ ń tọ́lọ̀ ń tẹ́ ẹ mọ̀ ní pé èèmọ̀ bọ́ ṣe ń sàdá sí èèyàn ilé ń sọ̀tì kan. Ó ní o sọ̀rọ̀ sọ́wọ́n náà àṣọ́rọ̀sẹ̀. Dádì ìfẹ́ pàdé. Get out of this place first. Stop. Ọ̀rẹ́ kí ló dé náà?
Wọ́n mo ti dúró dé látàrí wọn ló ní kó máa pè mí lé. Gba mo ní mọ́tò yẹn tán mo ní àjẹkù wọlé o kí n gbé ká máa lọ o. Ṣé o fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ tí Fẹ́mi sọ ni? Mo ní tètè. I know that. No problem, we are going out. Ìjà máa lọ. Ṣé kagbélé làbí kagbélé tó wà tà? Ó tó wọ́n ń ta náà. Ìyẹn wà òkè. Lábúlé o. Ìwà tí wọ́n wú mo ṣí padà bọ̀ abẹ́ o. Òun yí sọ́ọ̀tọ̀ rẹ tèmi àbí? Àwọn máa sáàkì ẹ. Ìwọ ló wọlé. Ká lọ rẹ. Wá mi lóyọ̀. Mo padà bọ̀. Olórí burúkú. Àṣàn wèrè. Akàwé má di iṣẹ́ tí mo nọ́mbà ọkọ̀. Olóṣì. Ọlọ́run ọmọ bí tó ń ṣe. Cheryl there? Baby? Yes? Where are you? You don't see nothing about CG on this. Wàásù lọ́rùn fún eré nìyí ìgbélé tó ń ṣe tó ń jẹmọ yìí á gbìyànjú ẹ o wá tó bá náà sún nígbà tó ń jó kírẹ́dìtì mi dànù ní owó làbí gbà bí yìí o mo ti mí ìṣe bàjẹ́ like seriously ó dàbí kí ló dé ní o ní ṣe é ní yìí wọ́n tó mọ̀ pé ọ̀fọ̀ mọ́ ẹ̀ ní ọ̀hún. Dúró. Kí ló jí? Tó ti bá ẹgbẹ́ kan tí mo ní kò ṣe. Kí ló ní kì í ṣe? Wọ́n ló kò fọwọ́ wọ́n mi ní kùsù kí ilé mi ta. Ṣé kí ibi lágbára ẹ wà lẹ́ni ní ẹ pé tí n bá fọwọ́ kankan bẹ́ẹ̀ ara ẹ̀ ò ní jílẹ̀? Ṣáṣe kò tí mo ṣe máa sọ̀rọ̀ jù. Ìyá mo ti pàdé ẹ̀ lọ. That àbí ojú méjì o ẹlẹ́gẹ̀ta ẹ̀ báyìí bí ṣe máa ṣe ẹlẹ́gẹ̀ta ẹ̀ ní báyìí ṣe máa ṣe ẹ̀rọ àbá. Níran ìbólé mi má gùn ni.
ló ṣe kí ló ṣe tó ta kìjì látọjú oorun Bọ́lájì òun rò nǹkan burúkú sí mi tó bá rò nǹkan burúkú sí mi tiẹ̀ ló máa jẹ́ o. a sì pè lóòrùn náà òun làwọn kan sọ̀rọ̀ èpè àṣìbálà lásán bọ́lá. àlá lásán tó bá jàlá burúkú back to sender ìwọ ló ní. alágọ̀. ok. alágọ̀. ó jẹ́ má para ẹ̀ tó mọ̀ pé mo ti sọ fún ẹ mo ti warn ẹ don't kill yourself it's a warning. Yeah, ADESEWA. Inú mi dùn pé mo pè ẹ́ ó dẹ̀ jẹ́ mi. Pé ó tiẹ̀ sọ pé tó bá jẹ́ honorable nǹkan who is honorable ìyẹn kì í hàn. Inú mi dùn pé wá. Mo sure pé màmá bí fún rẹ̀ tí mo ránṣẹ́ a ti sọ púpọ̀ nínú ọ̀rọ̀ mi fún ẹ. A jẹ́ kó mọ̀ pé mi ò kàn point sí anybody tí n bá ti rí pé ẹni tí mo point sí yẹn ó jẹ́ ẹni tí mo really like tí mo really nífẹ̀ẹ́ tí mo fẹ́ kó súnmọ́ mi tèmi náà dẹ̀ fẹ́ súnmọ́ ṣé you understand? So without being arrogant or pé bóyá èèyàn ń ṣàkọ. I consider you very lucky. Pé okay, honorable pé mi. You understand? Kì í ṣe pé mo fi ṣàkọ. So inú mi dùn gan pé mo pè ẹ́ pé o dẹ̀ wá. Now that's number 1. 2. Wàá tún máa wò pé okay, kí ló honorable ń pè mí fún? Honorable fẹ́ kó súnmọ́ òun. Honorable fẹ́ fi ẹ́ ṣe kí ni ká ti pè kó má dàbí ẹnu dídùn. Honorable fẹ́ fi ẹ́ ṣe aya. You understand? Ìyẹn náà ń pè ní òṣùjú abẹ́ǹkù. Honorable. Yeah. Me ní any problem pẹ̀lú ẹ̀. Ẹ̀yin náà ẹ̀ bàjẹ́ lọ́mọkùnrin. Thank you. But the truth of the matter is ẹ̀rù àwọn ọkùnrin máa ń bà mí. Ẹ má rẹ́rìn because bẹ́ẹ̀ bá ti rí nǹkan tẹ́ ń wá ẹ máa ń nice. Tẹ́ bá ti débi tẹ́ ń lọ báyìí everything will change. Mi ò dẹ̀ fẹ́ nǹkan tó máa dàbí yẹ̀yẹ́ because ilé ọkọ ni mo wà. Tí ẹ̀rù ọkùnrin bá ń bà ẹ́ bíi tèmi kọ́ àìtẹ́yìn kàlà fọwọ́ nǹkan táwọn ọba ní jẹ àti ẹni fi run. Alright? So gbàgbé ẹ̀ mi it's not that a kàn fẹ́ jókòó ká para wa jẹ no. I want to have you for keeps, for life, forever. Okay? That's it. Honorable, see how for keeps me. I just have been a second for me. Why? Like I said earlier. Why? Ilé ọkọ ni mo wà and we just started so I need láti mọra wa dáadáa mo ní láti mọ̀ yín mọ̀ kí mo rí èèyàn tẹ́ jẹ́ then mo lè wá feel pé okay fine let me go for honorable for my husband then I'll be able to choose láàrin méjèèjì so má jẹ́ ká rush things please. Alright. So that but mo fẹ́ kó ní at the back of your mind pé honorable yẹn o ọkọ mi ni torí èmi máa gbà ẹ́ tán lọ́wọ́ ọkọ ẹ̀ ni. For Christ's sake, I like what I have here. Alright? So for keeps. You know what you'll do for me now? There's a room here
Room 2016. We will go there and continue this. Let's go. Boy, want me by that? Go cook in here. Cook tell you. Boy! Bàbá ṣe bí mo ń ṣọ́yàwó yín mo dẹ̀ ti rí wọn kọ́ ti jáde ló yẹ kí n wọlé tán. Alpha àkọsí mo ní kí wọ́n mi get. Bàbá ṣe ní gbogbo nǹkan tí mo ti ń sọ fún yín láti jọ ìfẹ́ ń pè ní náà láì orí ẹ̀ máa rí pé náà true ni rẹ̀. Bàbá kí ló ṣẹlẹ̀? Ó ti kẹ́ wí lóyún. Àkíwá rẹ̀ tí ì rí ṣẹ́túrẹ́ dì. Ibi ìdí. Bàbá ọkùnrin ní ìnà. Bọ́ọ̀lù ṣe sọ̀rọ̀ wá ẹ̀wọ̀n ilé ìmọ̀. Bàbá, ó yẹ kẹ́ mọ fèsì yìí. Honorable wa. Honorable Tunde Popoola jẹjẹ lélẹ́yìí. Òun ló mú ìyàwó mi tó kúrò bọ̀ níyàwó mi. Ó ní o. Ayé ti bàjẹ́. Wílé yóò dáa, táwọn olóṣèlú ìṣe yóò dáa. Ẹni tó yẹ kó máa wà tó dáa, káyọ̀ sípò. Òun ló tún mú ìyàwó mi tó tún bẹ̀rẹ̀ sí kúrò. This is terrible. Oh no. Kùdí á máa wo. Personally, mo dídì ìdìbò fún máa yìí. Mo tún canvas àwọn ẹ̀kọ́ dìbò fún. Ìmọ̀ pé èèyàn burúkú báyìí ni o. Ṣé ilé ẹ̀ṣọ́ sọ ó yẹ kẹ́yìn náà mọ̀ ṣẹ́bẹ́ náà jẹ́ mi náà sí pé kí lọ tẹ̀ sójú ẹ̀ fún un náà. Àpọ̀tẹ́ já sí i. Bọ́ bàbá ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ní pé iṣẹ́ rí lójú tèmi adóniláyà ò jẹ̀bi o. Ó yẹ kẹ́yìn náà báyàwó yín sọ̀rọ̀. Ìyàwó yín gan kò ní discipline Ọlọ́run. Ṣé yẹ kí wọ́n tún sọ yìí? Ó yẹ kó sọ yẹn because ó mọ condition tí mo wà. Kò yẹ kó máa dákun problem mi. Ká gbà pé ìyàwó mi ó ní problem or something happen. Ṣé yẹ honorable ó yẹ kóun tún máa encourage ṣe bóyá kóun máa wá bí problem àwọn tí wọ́n dìbò fún wọn bóyá máa solve. Ṣé yẹ kóun tún dá sí? Mo ní you know what? Báwo try to send àwọn kìnìyàn sórí phone mi via WhatsApp. Báwo to send them, please take them out. No, I mean it. Torí wọ́n fúnra ẹ̀ bó ti wà ní danger báyìí. Tí kìnìún bá ṣèṣì bọ́ta, wàhálà ni. Ẹsẹ̀ kẹ́yìn tí bá ti tẹ̀ sí báyìí mo delete ẹ̀ kò sí nǹkan tó fi kọ́ ẹ̀ fi ṣe àbá. And then send account so you can send balance. Máa fi mi lẹ́ni details mọ́. Bàbá mo kó tọ́ o. Kí ló dé tẹ́lá jókòó síbí báyìí tẹ́ ẹ̀ tí wọlé sọ ẹ̀ tún sọpọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀. Kí nǹkan pàtó báyìí ni mo ṣe fẹ́ gbọ́ ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ farabalẹ̀ kí ni kò tó ṣẹlẹ̀ ṣàlàyé fún mi. Mi lè sọ kó tiẹ̀ pé mi kó sọ fún mi pé ẹ̀ṣẹ̀ báyìí ni mo ṣe o. I am ready to apologize. I can't stand divorce. I can't. She has turned me to a shred. Mi jẹ́ kankan mọ́. Everywhere. Sísítà mi, bí ọkọ yín ṣe ń sọ̀rọ̀ yín fún mi ò tẹ́ mi lọ́rùn rárá o, torí kò dá rárá. Wọ́n ní pé téèyàn bá dàgbà èèyàn máa ń yógun jà ni, kí ló dé ná? Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ní gbogbo ìgbà tẹ́ ìwà léwe ẹ jẹ́ kó jẹ́ past tense yín, kí ló dé? Ẹ wo ilé ọkọ lẹ́wà yìí ó yẹ kẹ́ ṣe kí ni kẹ́ settle down ni, gbogbo tó ń sọ pa yín kò dùn mọ́ mi inú. A lè jọ ọmọ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ but ṣebí bàbá kan náà ló bí wa, the same surname la dẹ̀ jọ ń jẹ́. Ẹ wo inú mi ò dùn sí yín o, torí nǹkan tí ò dáa kò dáa náà ló ń jẹ́. Ṣé nítorí ọ̀rọ̀ Bọ́lájí ló ṣe wá fẹ́ máa pariwo lé mi lórí ìsìn?
ṣé kò tó ń torí ni. irọ́ ló ń pa ṣùgbọ́n Bọ́lájí full housewife ló fẹ́, in fact foolish housewife, and I'm not a fool, so kò fẹ́ kí n jáde kí n ṣáà máa wà nílé 100%, bó kí next door neighbor wàhálà bó báyọ̀ sọ̀rọ̀ ọ̀ràn, so mi má dá lóhùn, irọ́ ló ń pa, he's lying. ẹ wo bí báyìí tó bá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn ẹ dé pé wọ́n ẹ explain fún wọn, and I'm very sure ó máa understand. ṣé bó kọ́yìn ni ó dà tó bá jẹ́ pé èèyàn ò lè bá wọn sọ̀rọ̀ èmi fúnra mi báyìí máa pè wọ́n máa ṣàlàyé fún wọn, mo dẹ̀ mọ̀ pé wọ́n máa gbọ́. bí a tí wọ́n bá lè bá sọ mo ti bá sọ severally, he's not ready to listen. mo mọ̀ pé Bọ́lájí stubborn, so bí yá tí wọ́n bá lè bá sọ o bóyá Ọlọ́run lè gba ẹnu ẹ̀ sọ̀rọ̀ tó bá rí gbọ́ ṣá. máa bá wọn sọ̀rọ̀ and I'm very sure wọ́n máa understand yín, so. At the same time no, ẹni kó pè mí lórí fóònù torí ibi tí mo rí lẹ́ẹ̀kan yẹn mo fẹ́ complain lórí ẹ̀ ó dẹ̀ ni mo lè bá sọ. Hey, how are you guys? ẹ pẹ̀lẹ́. That's good. àdúgbò ilẹ̀ yìí ń gbé. That's very good. Yéé mi ò lè wá kó wá sí ìwà ilé yìí o. Anyway, ara àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ náà nìyẹn when you see big politicians like us, we have to give a vote for. Like now, bàbá tó ta ilẹ̀ fún mi, unfortunately ó ti kú, but mo promise ọmọ ẹ̀ pé as a member of Federal House, màá gbà á máa ṣe gate man fún mi, because a lè sọ pé torí pé ọwọ́ wọn láti rálẹ̀ kí á dẹ̀ máa jẹ̀bọ́ yẹn. Plus fact pé n fẹ́ ṣe drainage, I told the chairman of the landlord kìíní kan mo sọ fún pé anybody come and contribute kọ́bọ̀ èmi ni màá ṣe gbogbo ẹ̀, wọ́n vote fún mi, so I have to do something táwọn náà like. But unfortunately lẹ́yìn ìtẹ́yìn wa mi ò lówó lọ, but I'm coming here tomorrow to see the engineer. I'll bring money. You guys come around, I'll give you money. All right? Àbí ọ̀làkọ́ ni mo ní mò ń bọ̀. Yes. Honorable. Yes. Ẹ̀gọ́. Sá. Ẹ̀gọ́. Mo gbọ́. Ṣé wọ́n gbọ́? Mo gbọ́ sá. Ọgbọ́? O gbọ́? Bẹ́ẹ̀ sá. Honorable. Tẹ́ ẹ̀ bá ti gbọ́ ẹ máa lọ. Ẹ̀gọ́. Mo gbọ́. Honorable ẹ̀gọ́ ẹ fi ẹnu họra. No. Will you just keep quiet? Yes, the way tẹ́ ṣe rí mi, do I look like one of those boys tó máa flock around you tó máa ń bèrè owó or tó máa expect stipends from you? No, ṣe bẹ́ẹ̀ ṣe rí wáyé àjọ ẹlẹ́bi lójú yàbí. Say, I have come to warn you. Stay away from my wife. ADESEWA tẹ́ ń tẹ̀lé yẹn, ìwọ ni fún yín. I don't want to see you with my wife again. Let me tell you. So the honorable, and I'm going to honor you for the last time today. And that is why I'm coming with this evidence to show you before I mess you up. Look at this. Oh, again! Don't touch my phone! Such a dishonorable fellow. Look at it. Talonte, man. Now look at. Talonte, dear. Is that what you have voted to do? For the last time, I'm warning you. Efi ìyàwó mi sílẹ̀. Tí n bá ṣèṣì lẹ́yìn ẹni, tí n bá tún rí yín pẹ̀lú ìyàwó mi. Gbàdúgbàdú àgbàwọ́ àgbàdo lọ́wọ́ yín. I can't even imagine what will happen. I wasted my vote on you. More regret. Such a dishonorable fellow. Guys, let's go. Honorable. Ẹ fi ìyàwó níyàwó sílẹ̀, ó ní jẹkújẹ àgbàyà ni. Ẹ̀yin boys dà, ẹ̀yin dà. Ìyá máa jẹyàn lè. Ẹ mọ̀ wọ́n. Ẹ sà. Ẹ gbọ́ ohun tó sọ. Wọ́n sọ̀rọ̀. Ẹ máa lọ sí ẹ máa lọ. Tó máa rí bọ́nà rẹ̀ bí ṣe wá sí ọ̀gbọ́n yẹn ń bọ̀ ẹ̀ tó ń pariwo. Ó kí ló máa ń ṣe bí jìnnà? Honorable ní kó lọ kọ́ àwọn boys jọ. Wọ́n fẹ́ pa òun. Wọ́n fẹ́ pa ẹlẹ́ni ni. Kí ló dé? Kó jọ nítorí Ọlọ́run o. Mi kìlọ̀ fún má bàjẹ́ lẹ́nu tèmi o. Kó ṣọ́ ara ẹ̀ gidigidi kí ló dé? Ó fẹ́ pa ẹlẹ́ni ni. Mi kìlọ̀ fún o. Bọ́lájí wò lọ. Ọ̀pọ̀ ẹ̀ náà ni of course. Bọ́lájí tèmi ó ń threaten Honorable. Bẹ́ẹ̀ni ó lọ threaten ẹ̀ pẹ̀lú àwọn boys ẹ̀ tó ń yọ ìbọn sí Honorable fẹ́ pa Honorable. Mama bí Bọ́lájí agbára. Ẹ
ẹnu tí yín nìkọ̀kọ́ ni Bọ́lájí ti fẹ́ gbàjẹ́ ẹnu tèmi ń kọ́ aláàánú mi ni honorable náà. In fact inú bí mi gan o mo ṣe honorable kan inú bí èmi náà gan ẹni tó bá lẹ́nu fẹ́ gbàjẹ́ lẹ́nu tèmi ó tó ẹ̀tàn rẹ̀ ni mo ò tiẹ̀ kí ẹ̀ tó ti ẹni tó bá lẹ́nu fẹ́ cross border tèmi èmi gan rẹ̀ àti padà máa yanjú ẹ̀dá mi. má bò dára ó fẹ́ fi ṣe ìfàjẹ́ náà ní tẹ́lẹ̀ ẹ̀yin ẹ má don't stay your hands. máa ń dùlẹ̀ Bọ́lájí ṣe Bọ́lájí tèmi yẹn ni fi sílẹ̀ ọmọ mi ni má wọ̀ àwọn àǹdùlẹ̀ nǹkan àgbà ẹ má wọ̀ ṣebí torí òyìn rí mi lé ló ṣe lọ ń threaten honorable tí n bá kẹ́rù mi kúrò lé nǹkan tí bá kó lọ sílé honorable kí ló fẹ́ fi mí ṣe ó ń yọ̀ ni ẹ má wọ̀rí máa ń dùlẹ̀. títorí nǹkan tẹ ipò mi tẹ wá ń bínú tẹ ń pariwo lórí fún mi rárá. ṣé kò tó bẹ́ẹ̀. ẹ fi Bọ́lájí lẹ̀ ọmọ mi ni máa ń dùlẹ̀ ẹ má wọ̀rí kí lẹ nílé. ó bẹ́tà bóyá ṣe wọn kàn pa ẹ̀ ṣe wọn kàn pa ẹ̀ ó bẹ́tà. àǹtí ẹ calm down kí ló wà ń lẹ̀ ẹ fẹ́ jẹun. Dídọ́. Kí ló ṣe fẹ́? Kí ló dé? Gbà mí, kí ló ṣẹlẹ̀? Tí kì í bá ṣe kí mo tó ọmọ mi ni, ó yẹ kí n gún ẹ pa. Ó ṣe máa gún mi? Jọ, kí ni mo ṣe? Kí lè ṣe mi? Jọ ń tírẹ́tì aláàánú mi. Ó ní káwọn boys ẹ lọ máa tírẹ́tì aláàánú mi. Aláàánú mi? Ṣorí máà tí wọ́n ní kọ́ lọ máa tírẹ́tì mi. Great grandfather ti ẹ ni. Yes, mo mọ̀. Ó lè rà ẹ́. Mo mọ̀. Kò ní kan sun ẹ, kan roast ẹ. Mo mọ̀ gbogbo ẹni mo mọ̀. Fat kó tún jẹ. Gbogbo ẹni mo mọ̀. You are correct. Bọ́lájí. Ṣé bí torí mo love ẹ? Ṣọ́ ara ẹ. Ṣé bí torí ìfẹ́ tí mo ní sí ẹ? Máa nǹkan tí máa ń ràn ṣe ò dáa. Bí ọjọ́ máa bínú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Má provoke mi nílé, ṣọ́ ara ẹ. Ẹjọ́ má bínú. Ṣọ́ ara ẹ, má provoke mi Bọ́lájí. Bá mi bẹ̀ sọ fún má bínú. Ọgbọ́jọ́ bá mi bẹ̀ wọ́n, wọ́n ló má bínú. Ṣorí sílẹ̀ bá ti mọ́. Máà tí wọ́n ní kọ́ ló máa tírẹ́tì yẹn. Odò ẹ̀ ni mo ń lọ. Kó wá para ẹ̀. Láàárọ̀ àmì. Ṣọ́ ara ẹ Bọ́lájí. Ó ń provoke mi o. Fílẹ̀ fọ́bẹ̀ ẹlẹ̀. Má bínú just stop. Má bínú I won't. Just stop please. Má bínú. Ó ní ló bí ẹ. Irú wà wíwọ́ nìyẹn. So tó bá yẹ pé ẹlẹ́dàá mi ò jí mi, bóyá bá gún mi pa nìyẹn. Ẹlẹ́dàá èwo ló jí ẹ? Èmi kọ́ mo jí ẹ ni. Wo ṣe obìnrin pẹ̀lú ẹlẹ́dàá mi sùn ni. Èmi mo jí ẹ torí mi fẹ́ pa ẹ ni, mi ti rẹ́dí láti pa ẹ. So ó dájú o. Ó yẹ kó máa lẹ́nu sàn. Ká ní mo ti gún ẹ̀ pa ni. Á lọ bẹ̀ lọ́ba can you imagine? So I'm your husband. Oh, lè lọ bá anybody. Kò ní dá fún bí tó wà. He's a straight man. Yàwó níyàwó. Allahu Akbar. Allahu Akbar kabira. Afa, gbogbo àlàyé tẹ́ ṣe lórí ọ̀rọ̀ ìyàwó yín, gbogbo ẹ̀ lọ́lọ́run bá ti fún mi kedere. Nígbà tó jẹ́ owó ń pọ́n yín, tóbìnrin gangan sì dúró lẹ́dẹ̀ yín, tẹ́ ẹ̀rọ wọ́n mú sẹ́nu. Ẹ̀rin àwọn ẹ̀rìn kan gbà náà. Ṣẹba ilé rántí. Ìpèsè tí ẹ gbé lọ́jọ́ òní, ọmọbìnrin tó gba ìpèsè náà lọ́wọ́ yín ló wá padà di ìyàwó ilé yín, ṣùgbọ́n inú rẹ̀ ò dùn sí. Ta lẹni yìí o?
Me, Riri. And I don't even love him. Tó wá di pé dandan ni kí n fi ṣe adé orí mi. Kò sí wàhálà. Òun náà gbà. Àmọ́ irú èèyàn tí mo jẹ́. Ìpèsè tó gbà lọ́wọ́ yín tínú rẹ̀ ò dùn sí ọmọbìnrin náà ló wá di ìyàwó ilé yín. Nípa ìdí èyí ló ṣe ń wu àwọn ìwà tó ń wù yìí tó sì ń gbé ìgbésẹ̀ tó ń gbé yìí nítorí pé kẹ́ bá lè lé kúrò lọ́dẹ̀ yín. Àmọ́ ṣá o tẹ́ bá lè lé kúrò lọ́dẹ̀ yín ìdààmú ńlá ni fún yín. Tóun náà bá fi lè fúrara rẹ̀ kẹ́rù rẹ̀ kúrò nínú ọ̀dẹ̀ yín wàhálà ńlá ni fóun náà. Níbi tọ́rọ̀ wa dé dúró yìí torí tẹnu ẹ ṣáà gbọ́ nǹkan tí mo sọ pé arábìnrin yìí ṣe fún mi kí ni ṣíṣe. Ọ̀nà àbáyọ ń bẹ bóyá lẹ lè ṣe. Ẹ̀yin ní ṣe kí ni àfà wọn ní ẹni tí ẹ̀gún bá gún lẹ́sẹ̀ òun ni ó ṣe làkàlàkàlà lọ́sọ́dọ̀ ẹni tó máa bá yọ ṣe bẹ́ẹ̀ mi mọ ibi tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀ mo ti ṣe tó mo ti more than ready bàbá more than ready. Ọ̀nà àbáyọ náà rèé ọmọ kan ṣoṣo tọmọ obìnrin náà bí fún yín ṣe lè mú kúrò lọ́nà ẹ bá lè mú kúrò lọ́nà àmúṣe kí n pa mo ti mú bí. Àmọ́ ṣá o gbogbo nǹkan yín kan tẹ́ ẹ bá máa rò lórí ìgbésẹ̀ náà ẹ má jò ó mọ̀ tí ẹ bá fẹ́ ro èrò kankan lórí ìgbésẹ̀ náà ẹ má dúró lábẹ́ òrùlé yín ẹ bọ́ síta gbangba níbi tí àtàrí yín ò ti mọ̀ kan sọ́mọ̀ nítorí tẹ́ bá lè ro èrò kankan ní abẹ́ òrùlé yín bẹ́ẹ̀ ṣe ń rò báyìí ní gbọ́ àmọ́ tẹ́ bá lè ṣe ohun tí mo ní kẹ́ ṣe gbogbo ọ̀rọ̀ yín ó ti dayọ̀ àfà ìyàwó yín èmèrè alábíàmọ́ ni ṣùgbọ́n a fi ọmọ rẹ̀ a fi dalágara òun wá nígbà kẹ́ ẹ mọ́mọ́ òun kúrò lọ́nà tí ó bá ti nígbà kẹ́ ẹ mọ́mọ́ òun kúrò lọ́nà gbogbo ohun tí ẹ fẹ́ kó máa ṣe ni ó máa ṣe lọ́dẹ̀ yín. Obi Debi lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ àmọ́ ibi tọ́rọ̀ dé dúró yìí mo ń láti ṣe nǹkan tó wà nù mí ni o kì í ṣọmọdé orí bí yíyá ẹ ṣe ń ṣe sí mi nulẹ̀ bó ṣe ń ṣe ségesège tó ń fojú mi ráre nǹkan tó fà ojú pé nǹkan wà láàrin wa ni mo ti wá ṣe tán báyìí pé nǹkan tó pa èmi àti ẹ̀pọ̀ tó dà wá pọ̀ tó jẹ́ ìwọ mo fẹ́ yanjú ẹ̀ tí n bá ti yanjú ẹ̀ kó ní kálukú máa lọ́ọ̀tì ẹ̀ because ó ti sú mi ó ti débi ẹ̀mí báyìí ó ti sú mi so kò wù mí láti pa ẹ o ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ ni pé kò wù mí láti pa ẹ o àmọ́ kó bàbá fa wàhálà fún ilé ayé ẹ òun ni mo fẹ́ ṣe ìtì máa ṣe so o ti gbọ́ so kò wù mí o. Daddy! 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 Bọ́lájí, má fi rọ ọmọ dá mi jọ. Bọ́lájí má pa mí lọ́mọ jọ torí Ọlọ́run. So ìwọ lè bẹ̀rù ó lè bẹ̀rù anyway kò sí ṣíṣe kò sí àìṣe nǹkan tí ó yọ sí ẹ̀yìn òun ni máa padà ṣe nítorí pé mo bẹ̀ ẹ́ ní ìkọ̀kọ̀ mo bẹ̀ ẹ́ ní ìbàbá kò sí nǹkan tí mi fi bẹ̀ ẹ́ tán kò jáwọ́ nǹkan tó ń ṣe ó ní rárá àfilá lóòótọ́ ọkọ àti àwọn lè wà papọ̀ tí Ọlọ́run bá lò ẹ́ fún mi tí Ọlọ́run bá lò èmi náà fún ẹ nínú ìgbéyàwó wa yìí ṣe bí lára nǹkan tí Ọlọ́run fi dá wa papọ̀ nìyẹn provided tí o bá ti pa ìkọ̀kan wa lára ó yẹ kó bí ẹnu nǹkan tí wọ́n ń pè ní ìgbéyàwó ni àmọ́ látàrí ilé ó bẹ̀rẹ̀ sí sókè ó sọ́ dilẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́wọ́ mọ́ mi lọ́wọ́ wọ́n fojú mi ráre wọ́n fojú mi rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọ́n fojú mi rí ọ̀gọ́rí ọ̀gọ́rí kí ló dé Obi nǹkan tí máa ṣe nìyẹn ìpinnu mi dẹ̀ ní yípadà nǹkan tó pa èmi àti ẹ̀pọ̀
tí nǹkan yẹn bá ti kúrò mo yọ̀ǹda ẹ̀ kó máa lọ. Má bínú jọ ọkọ mi mo ti ready láti change jọ. Ó ṣe tán àti ìpàdé. Má change. Ó ṣọ́ọ̀bù lè dáríjì mi ṣá pẹ̀lú gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ. Àìmá dáríjì ẹ̀ ti jẹ́ àríro eléèrè àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni kò síbi tí ṣe ò sí o oníkálukú mọ bó ṣe ń bo títí wọn má bí aṣọ ṣebí mo rí ẹ tí mo ní mo fẹ́ fẹ́ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ kò kí nǹkan tó bá ṣe fún mi nínú ìgbéyàwó yìí ẹ̀tọ́ mi ni láti dáríjì ẹ nítorí ìgbéyàwó ó túmọ̀ sí ìdáríjì àṣírí bíbò àti kàtúrà láti tolerate ara wa tábà tó wá ní parọ́ mo nífẹ̀ẹ́ ọmọ tàbí àmọ́ tó bá yẹ pé ó níbi tí mi náà ti ṣe Adéṣewà I'm sorry. It's an insult. It's an insult. It's an insult. No, do everything possible. Is it a Padawa or can buy Ilé? I know who to call. Lagbaja bye, don't she share bye. A sake. Of course. No, let's share my going in my share. Oh, my Timothy, no more money. Honorable. Yes, now. Honorable will not better. Me honorable. Hey, Joe. Honorable. Talk to her. Talk to her. Next time, team back with you back, call me. Oh, yeah. My pastor. Honorable. Sister mi, ṣé iná rí báyìí? Ṣé iná rí gbogbo tá à ń bá yín sọ? Ṣé iná rí? There is nothing like that going on. Inú rí sí, inú tí yín dùn, inú ọkàn yín dùn, inú ọmọ yín dùn, inú ilé tẹ̀ ń gbé gan dùn pé àwọn èèyàn tó wà nínú òun pé inú wọn dùn. Àti mi, ṣé iná rí báyìí? Inú mi dùn fún yín, but mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀. Ẹ má jẹ́ kí gbogbo tó tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ ẹ wo ó ṣe rọra ń dùn lọ yìí ní kẹjẹ kó rọra máa lọ bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ ní fìbànújẹ́ ní ìsinmi ẹ má jẹ́ ká tún rí gbogbo tó ti kọjá yẹn ẹ má jẹ́ ká tún lójú ẹ mọ́ ṣe ti gbọ́ Ọlọ́run á jẹ́ kó rọra máa lọ báyìí ó dẹ̀ wá kù sí yín lọ́wọ́. ó ṣe gan-an appreciate ilé tí ẹ náà rí dáa. àmì o báwo ni. àti mi ti ṣe láti máa mọ pẹ̀lú mi lọ́sọ̀. Báàgì ẹ̀dá. Go and dine. Okay, go and get it. Yeah. Ṣé mo ti sọ fún ẹ pé mi ni màá gbọ́ wọn yẹn fún school? Màìdé má bínú ti gbàgbé. Okay, wo bí? Wọ́n máa lọ sí kitchen lọ máa ṣe nǹkan tó ń ṣe. Ọkọ mi lòun fẹ́ gbọ́ mi lọ sí school. Ṣé o ti gbọ́? Ṣé mo look nice? You're cute. Sure. Yeah. So, how are you? Kí ló máa ń ṣe fún lunch? Àbí o fẹ́ kí n wá jẹ lunch? Mo ṣe ní wálé. Fọ́ọ̀nù. You know, this is help. It's alright. Let me say semo. Okay. And my favorite soup, ilala soup. I'll be coming back. Anami. Ọ̀rọ̀ tájọ sọ yẹn, ti bí yẹn, tó bá ti di midweek, I'll sort it. Ṣé o bínú? Yeah, let me run along. Mo ní tí mi wá. Oh my God. All right. Yes. All right. Thank you. Sister, ṣé iná rí báyìí? Pé inú ilé sista mi ẹ̀yin àtọkọ yín ẹjọ́ máa ṣe mú à. Olúwa ó ṣe Olúwa tóbi lọ́ba. But mo fẹ́ pè àkíyèsí yín sí nǹkan. Ẹ má fi iná sórí ilé sùn. Ọmọ ọ̀dọ̀ tó wà nù ilé yín tó ní gbogbo ṣèkù kan lẹ́gbẹ́lẹ̀ tí ọkọ yín. Ṣé yín ò rò pé ó yẹ kẹwàá kẹ́fù pẹ̀lú ẹ̀? Nínú ilé tó ti rọra ń dùn yìí kó má tún di pé ó tún bá di nǹkan mi.
lè ṣe rò mọ́ bẹ́ẹ̀ ni ní ìtẹ̀lẹ̀ wá rò bẹ́ẹ̀ o. Má ṣe o ẹ wo a ní inú òṣèlú ara. Trust ẹ àbúrò rẹ mi ni. Ẹ wo wọ́n ní pé ẹni tó bá lóyún báyìí ni ló máa ń ṣèyàn àmì mi ò ṣe ní o inú ilé tó ti rọra ń dùn yìí ìgbésẹ̀ kẹ̀kẹ́ máa mẹ́tẹ́ẹ̀nì ẹ̀ lọ́ba yìí kó máa dùn lọ́ba yìí o. Ó lọ. Aláti ṣe yín á máa ti ṣe àná.